ẹ máa wò ó fúrúgbìn kékeré wá fẹ́ kó púpọ̀ òfúrúgbìn kékeré ó fẹ́ kó púpọ̀ kí ló dé máa ń ṣe ẹ̀yin ẹ̀dá ọmọ ádámọ̀ yìí gan wọ́lọ́ gbogbo ẹni tó bá ní kí n máa ṣiṣẹ́ bí erin kí n sì máa jẹjẹ ìlérí ìwọ Ọlọ́run Jésù Kristi má jẹ́ kán jèrè tọmọtọmọ gbogbo ẹni tó ní wàhálà tí mò ń ṣe kó máa pọ̀ ju iye tó wọlé fún mi lọ ẹ ní jèrè tọmọtọmọ lórúkọ Jésù gbogbo ẹni tó jókòó síbi tó tutù tèmi wá ń wa ná mọ́ra tí mò ń wa òrùn mọ́ra tí mo wá ṣe tán tẹ́lẹ̀ ní jẹ́ kí n jèrè Jésù Kristi ní jẹ́ kẹ́ ẹ jèrè tọmọtọmọ àrọ́mọdọ́mọ yóò ní jèrè gbogbo ẹ̀yin tẹ́fẹ́ kí n máa ṣiṣẹ́ bí erin kí n máa jẹjẹ lérí àrọ́mọdọ́mọ yóò ní jèrè lórúkọ Olúwa bẹ́ẹ̀ ni bó ṣe máa rí fún yín náà nìyẹn lórúkọ Jésù ó ṣe máa rí fún yín náà nìyẹn gbogbo ẹ̀yin tẹ́fẹ́ kí n máa ṣiṣẹ́ fún yín jẹ Jésù Kristi ní jẹ́ kẹ́ ẹ jèrè tọmọtọmọ gbogbo ẹ̀yin tẹ́fẹ́ kí n máa lọ kí n máa rí nǹkan mú bọ̀ ẹ ní jèrè tọmọtọmọ gbogbo ẹ̀yin